kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé là ń forí wí. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Àjàrà mo tún ti débi ìṣe mi orí omi ẹni tí afiṣẹ́rán tó sì ń kọrin ìrántí bọ́jọ́ ṣe yíyọ là ń yọ̀ tún àfi tí oyin ó bá dùn lórí wa onídùn létí mo kú ti sọ́tẹ̀lẹ̀ Saoty o ṣẹ́rántí pé kó má gbọ̀dànù orin mi òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yé ń ẹgbàgbé kò létí inú kò ní títà àdìtí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó fetí ọ̀tẹ̀ ń borí wá àfi tí tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ kó dẹ̀ tí o ẹ sọ fún tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ tó dẹ̀ tí kò ní fẹ́ gbórin ìgbìmọ̀ tó ju Saoty o. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbọ́yé akórèdé Òṣùpá tí gbogbo àgbáyé sátìmọ̀ tálẹ̀ pé kí nǹkan ṣàròyé bó bá ṣe tọ́mọ làwa ń bò òrìṣà láyé inú ayé làwà fẹ́ni tó ní àkọ́rin ayé alágbọ̀yé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn kọ́ńkọ́ gbogbo ayé òun lórin Sáyìdì fi ń kọ́ ọmọ aráyé. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Àjàrà mọ̀ gbọ́ ká kọ́kọ́ gbà wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni tọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yìnbọn ń kí pọ́mọ ni mọ ara bá tún lè jálè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wà ní àrídájú kò lè jẹyàn tó ní mọ ara bá tún lè fa kiri ìyẹn ni kájagun òṣì iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó èèwọ̀ ni kò ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà wọ́pá iṣẹ́ ni lóògùn iṣẹ́ ọwọ́ èèyàn oògùn owó ni wàhálà bá tún lè mọ ọ̀rọ̀ dì ìyẹn ni oògùn àárẹ̀ dá láti jà kalẹ̀ ní àlàáfíà tá ó fi gbádùn èrè iṣẹ́ ẹni bá rógun mẹ́tẹ́ẹ̀ta jà yìí èèyàn ni. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ Olúwa ló wí kì í ṣe mí ni mo sọ nínú Kùránì ìwé mímọ́ ló ti sọ Kùránì orí kejìdínlọ́gbọ̀n ó yá kí ló sọ rántí ìpín ẹni ìlú ayé ló ti sọ tó bá ti bọ́ ò lè bá ò aláti sọ bómi ta ó mú oníṣọ́lá ò èmi ò lè sọ fẹ́ni tó jókòó tó ń lera ẹ jẹ́ ká sọ mo gbọ́ ńlá ńlẹ́ mo lè béèrè má bá wọn sọ bójúlógún fi rẹ̀ fún ṣìtá mo ti sọ bèrèbèrè tó bá ti pọ̀ jù wọ́n máa sọ bàtọ́sán ṣiṣẹ́ kí lóòrù ń wò wàá máa wá sọ pé lágbájá làwọn kò fowó mọ̀ mí máa sọ. rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Eba rọ́bà láti iná fi ìdúnnìyà àṣàrò tán lẹ́yìn tí mo wọ́n mọ̀ dùn mí tọrọ ayé tán ló ṣẹ́ni wá fèlè àkẹ́rà. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àdúrà yín ó gbà ẹ rògbò yín lò ògo yín ọmọ aráyé ò ní dá yẹ̀pẹ̀ sí àárọ̀ gbogbo yín ó dáa ọ̀sán yín ó sunwọ̀n àjọ alẹ́ yín yóò gún régé wákàtí mẹ́ta tí ọmọ ẹ̀dá ènìyàn ń lò lókè pẹ̀ nìyí wákàtí mẹ́ta yìí ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ fi gbogbo ara sáré ìyá rẹ lè má jẹ olówó bàbá rẹ lè má jẹ olówó
gbìyànjú kó jí aládùá, ṣàdúà, ṣàwárí ara rẹ. tó bá ti ṣàwárí ara rẹ ò ní ṣubú láéláé. tó o bá ti ṣàwárí ara rẹ èèyàn lè ṣubú. wákàtí mẹ́ta lẹ̀dá ń lò láyé. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí, wákàtí yín ọ̀kan ò ní dín bẹ́ẹ̀, ẹ̀ rí i lò pé pérépéré. kí ni wákàtí mẹ́ta ẹ̀dá ènìyàn? àárọ̀ ọjọ́, láàárọ̀ ọjọ́ ẹlòmíì ọwọ́ rẹ̀ á jí fowó, á jí fọlá. ó dẹ̀ oṣooṣù ni ó máa pààrọ̀ mọ́tò, ọláyàn ò ní bá a dọ̀sán. àárọ̀ rẹ̀ da, ọ̀sán rẹ̀ sùn. ó wá lè tòṣì látọ̀sán yẹn dọ̀jú alẹ́. ọ̀sán ẹ̀dá ènìyàn ẹlòmíì lé láàárọ̀ ọjọ́ kó sóògùn bí tí ń lọ Ìjẹ̀bú, ó lọ Ṣẹ́yìn, ó lọ Èkìtì, ó lọ Ṣakí, ó lọ India, ó lọ Ọgbá, ó lọ orí òkè, ó mu hàntú, ó ṣẹ́fá, ó tẹ̀fá, ó sóògùn. irọ́ ni òtún bá ń tẹ́ láàárọ̀ ọjọ́. kò sí sẹ́fún torí pa fún láàárọ̀ yìí pé àárọ̀ ni ó rí ṣe. tọ́bọ̀ wá dọwọ́ ọ̀sán bóyá ó ti márì àbó ti lọ́kọ, ó ti ń bímọ, ọwọ́ rẹ̀ ó bá jí, ọ̀nà rẹ̀ ó máa là, gbogbo nǹkan rẹ̀ ó máa gúnrégé, yóò rò pé mọ̀ ọ́ ṣe láì mọ̀ pé wákàtí ọ̀sán la fún. wákàtí ọ̀sán yìí wá abẹ lọ́hùn kọ́bọ̀ ọ̀dalẹ́. ẹni Ọlọ́run bá wá fún ní wákàtí alẹ́, ó lè láàárọ̀ kọba, ó ṣalábàárù lẹ́kọ̀ọ́, ó kiri búrẹ́dì, ó gbowó lápò, ó lọ ìlú èbó, ó lọ ìtàló, ó lọ íjíbítì, ó sọ ọmọ ọ̀dọ̀, ó sọ ọmọ olóṣèlú, ó ṣe gbá ọ̀sàwò, kọ́ ni kò mu. ó ṣe gbogbo ṣe oríṣiríṣi, kò sóògùn tí wọ́n ní ó ṣe tí ò ṣe. oògùn yìí tó bá ti lò ó lówó, kíní yìí tó bá ti látàárọ̀ àtọ̀sán gbogbo ọ̀jẹ́ fún. láyé mọ̀ wípé wákàtí alẹ́ la fún, ti ṣe wákàtí ẹlẹ́ẹ̀kẹta. ó ti bímọ, àwọn ọmọ ti dàgbà, gbogbo owó tí ń rí láàárọ̀ ọjọ́, èyí tó rí lọ́sàn-án ọjọ́, ó fi tẹ ọmọ níwèé, ó fi mọ́nítọ̀ wọn. àwọn ọmọ yìí làwọn rí ṣe. èyí tí ń gbé Kaduna ọdọ̀ lówó, èyí tí ń gbé Èkó ọdọ̀ lówó, èyí tí ń gbé Àbújá ó di sẹ́nẹ́tọ̀, èyí tí ń gbé Ìlọrin ó di sẹ́nẹ́tọ̀. gbogbo wọn wá dé èèyàn ńlá. ṣé àmọ́ pé àwọn ọmọ yìí ó máa jà sí ayé ni? bílẹ̀ máa sọ pé màámi ọ̀dọ̀ mi lẹ́ẹ̀ lọ ní Belgium lọ́sẹ̀ tí ń bọ̀. eléyìí máa sọ pé dádì ẹ̀ lọ Amẹ́ríkà. wọ́n máa wá jà sí ọlá yẹn wàá pọ̀. kò ní mọ̀ èyí tó yẹ kó dúró jẹ mọ́. bí ìyá bá jẹ tọ́kì láàárọ̀, yóò jẹ̀dọ̀ ẹran lọ́sàn-án, yóò tán àjẹjà tútù lọ́wọ́ alẹ́, èyí tí jẹ́ pé oní wákàtí alẹ́ nìyí. gbìyànjú wákàtí rẹ̀ ò gbọ́dọ̀ fọ́ọ́rù. àǹtí yẹra ẹ wò bó lọ̀rọ̀ ẹ ṣe ń rí. àwọn kẹ́sì kan pọ̀ ń gbòòrò ń sìn, ó dẹ̀ ti wà tipẹ́, àwọn èèyàn ò fura. ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti ẹ̀yẹ nǹkan ṣàfihàn kí n jẹ́ kẹ́ mọ orúkọ mi. orúkọ mi ní Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, èmi rèé o. wọ́n pe obìnrin mi, wọ́n ní àjẹni ọ́, àjẹni ìyàwó rẹ̀ tó fẹ́ lé àjẹni, àjẹni tọ́badélé wòlíì eléyìí wọ́n ní àjẹni, tọ́badélé àfáà tó wọ́n ní àjẹni. ṣé bẹ́ẹ̀ lórí? mo gba àlejò kan ní ọ̀sẹ̀ tó lọ, mo tún gbarú ẹ̀ lónìí. ó ní ẹ dákun ẹ gbà wọn. wọ́n ti wà nínú ìṣòro yìí nísìn for past 15 years ni. kí wọn náà fi kẹ́kọ̀ọ́ kó lè yẹra wò. ó ní wọ́n lájẹ́ lòun mọ́ lájẹ́ ni ọ́ lóòótọ́. ohun èèfò lóru amọ́lẹ̀ òfò ní àjẹniyàn. ìdí tí wọ́n fi ń pè ọ́ lájẹ́ wọ́n ṣàlàyé ẹ̀ fún un. ara ń ta máa ń sọ fún yín nìyẹn. tí ẹ bá fẹ́ lọ́kọ wádìí ẹ̀ wò.
tó bá fẹ́ ṣiṣẹ́ kan wádìí ẹ̀ wò sí ọ̀nà mi ní àbọ̀nà mi kọ́. mo ní nínú òṣùwọ̀n ìràwọ̀ rẹ tó gbé wá sáyé oúnjẹ ọmọ ló ní ò lóúnjẹ ọkọ ò sì lórí ọkọ ṣùgbọ́n olórí ọmọ ṣùgbọ́n olórí ọkọ. wá gbọ́ mo ti máa sọ fún yín nìkan àwọn ìràwọ̀ kan ń bẹ tó jẹ́ pé kò lè dá ṣiṣẹ́ fún rẹ̀. ṣe mọ̀ pé ní búrẹ́dì ọmọ àwọ̀ ń bọ́tà kiri ni tàbí kọ́ máa wọ́ ọmọ ẹlẹ́wà tàbí kọ́ máa wọ́ ọmọ aláta ọbẹ̀ dídín. oníbúrẹ́dì ò lè dádúró àfikọ́ wẹ́ni tí ó fi kankan tí ó fi dénú. arákùnrin tó fẹ́ yìí ògo rẹ̀ ju ògo rẹ̀ lọ. ìgbà tó fẹ́ sọ́mọ pé kolombo lọ fẹ́ ó ní bẹ́ẹ̀ ni aṣọ 3 péré ní ń bẹ lọ́rùn rẹ̀. kódà obìnrin yìí gan ló nílé tó yẹ pé ọkùnrin yìí ó ń gbé pẹ̀lú ẹ̀. kí ni wọ́n lóyún sọ tí wọ́n bímọ tán bẹ́ẹ̀ lọ́nà là fún arákùnrin yìí. àṣé àwọn Yorùbá tí wọ́n sọ pé bí ọba tí ìṣòwò lọ́wọ́ ẹni ìwo oníwà lèèyàn máa wù bó bá dé èèyàn máa wù àtàrẹ̀. sẹ́mọ̀ ojú rẹ̀ owó ti dé ó ti ń jayé kiri ọwọ́ afẹ́fẹ́ àwọn ìyàwó mi. ìyá lérè àjẹni ìyàwó nu lérè àjẹni lóòótọ́. ìṣẹ̀dá tó gbé wáyé kì í ṣe ìṣẹ̀dá téèyàn lè rẹ́ jẹ. ògo rẹ̀ ní sì ń dáàbò bo ọkọ rẹ̀ torí pé òun ní ń ṣínà fún un. ṣùgbọ́n o kò á mọ̀ yìí pé bí wàhálà yìí ti dé òun gan lòun fọwọ́ ara òun gbé wàhálà wọlé wá. ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdí oògùn owó kò ní ìdí kó délé aláàfáà kan àbí wòlíì kan tí bá ti ń tọ́jú rẹ̀ ọ̀nà rẹ̀ ó máa là sí ni ọ̀nà rẹ̀ ó máa là sí ni. sórí bí tí ń lọ gbọ́n àwọn ẹ̀dá míì tó goyín ọ̀jọ́ papọ̀ yẹn ẹ̀sùn tí ń lọ gun àwọn ẹ̀dá míì tó go wọn papọ̀ yẹn tí bá ti ń gorí ìwọ náà ọ̀rọ̀ rẹ̀ ó máa dàrú ni ọ̀rọ̀ rẹ̀ ó máa dàrú ni yóò wá dàbẹ́ pé àbò ń ṣe ògùn sí bẹ́ẹ̀ sì ni ògo ràwọ̀ tiẹ̀ tí fi ń ṣe ayé òun lọ́rẹ́ jẹ òun ní ń fìyà jẹ ìdí tí wọ́n fi ń pè ọ́ ní àjẹnù. ó rí tó bá ṣàkíyèsí gbogbo ìgbà títí ń gbé ìgbé tọ̀hún nǹkan ò lọ déédé mọ́. ó ló tiẹ̀ ti wá wọ́ọ̀sì débi pé bàbá àjẹ̀bú mo ní kẹ́ ẹ̀ ta bàbá àjẹ̀bú yóò ta bàbá àjẹ̀sà gan pàápàá àyàfi tó bá repent nìkan ló kù. irú ìṣòro yìí wá pọ̀ nígboro gbáà àjẹni o ẹlẹ́mìí máa parọ́ fúnra òun lè fún ìyàwó méjì ẹni ìyàwó rẹ ti kú tó ti ilé wo ló dé tọ́ ọba àmọ́rogùn òun ò sógun ọrogùn ọkọ tó fẹ́ fẹ́ ọ òun ni kò wò dáadáa. tí àgbẹ̀ bá mú iṣu lọ́wọ́ tó bá fẹ́ gbin iṣu á wo ilẹ̀ ibi tó fẹ́ gbin sí pé ṣé ilẹ̀ yìí dáa àbí kò dáa. tó bá gbin sí inú ilẹ̀ tó bá dáa yóò so èso rẹ̀ jáde. ẹ̀yin tẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ dákun ẹ̀ ṣe sùúrù ká fi parí ètò tá à ń ṣe yìí. kí ni yìí pọ̀ nígboro ọlọ́run yóò láàánú wa yóò ṣàánú fún wa ẹ máa bá mi bọ̀. ti àṣànàtàn àkórí ọ̀rọ̀ ta ti ń bá bọ̀ yìí làkótán tó bá ń rojú agbẹ́ǹde nìkan kò yí tán aráyé ṣá tó ń ṣe sùúrù ṣe kò ká tán aráyé ṣá tó ń ṣe sùúrù ṣe kò ká tán pàǹnàbì lẹ́sìn ìgùn kan nínú ìtàn tó ṣe déédéé mọ́tò nísìnyí lọ́kà tán ló túmọ̀ sí pàǹnàbì jáyé kò jáyé tán 5 pillar kó gbọ́ lọ́ngbọ́ ọba tí ò ní tán méjì ń bẹ nínú ọ̀pọ̀ ẹ̀sìn tó bá kírun tán lágbàwẹ̀ owó ló yan sàkà ṣe kò wá tán ájì nǹkan tó o bá ti ṣe ẹ̀sìn ò lè pé tán má gbọ́nà èrú má dàbí ìran àwọn aláṣọ tán kọ̀ọ̀rùn kákeré ó má dùbẹ̀ tápá ti tán ní ó lọ sí má kọjá là má bá wọn tán sínú ayé lọ́nà tí yóò tọ́ kó má lọ tán. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán o má dúró ayé gan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán má dúró ayé gan ò dúró lásán. sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́hún ò dá ẹ lásán
kú jókòó ọ̀rọ̀ ayé yín ò ní dàrú ẹ ra àánú gbà ojú ò ní tì í àlá ẹni tẹ́ wà nínú gúrùpù yìí látọjọ́ tó ti pẹ́ mo mọ̀ yín ẹ̀yin tẹ́ sì ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mo mọ̀ yín ẹlòmíràn ní ẹ mọ̀ pé àwọn tó bá ti wà lórí social media kálukú ń wá ohun tí èmi ẹ̀ wá ohun tí ó ń jẹ o tó ti pé gbogbo àwọn tó dọ́dọ̀ wa ni wọ́n dúpẹ́ bí Ọlọ́run sì tò àwa sí nìyẹn ẹlòmíì ó gbé owó wá yóò ṣe báyìí ẹ̀mí ní yóò rò pé báyà torí ọ̀rọ̀ tó ń wá bùkún pé báyìí no bá ti wọ sàlámù àlékún máa lọ ń lọ rẹ̀ máa lọ ń lọ rẹ̀ ó bùnmi ní nǹkan gbà pò sí bùnmi ń tọrọ ẹ ló mà ẹ ló sà àlá ọ̀gọ̀ ẹni tó lálà òun lọ́gọ̀ ọ̀pọ̀ nú ẹni tó ga láyé yìí tó jẹ́ pé ìgbà tí ìṣubú fẹ́ wá àtàrà àlá ni ta ni wòlíì tiẹ̀ ta ni àáfàá rẹ̀ tó fọkàn tán ta ni torí àlànà àwọn èèyàn kan máa ń ṣe mí ẹlẹ́sà ọmọ tá a bí ní June 5 abẹ́rẹ́ àwọ̀ owó lọ́wọ́ pẹ̀lú ọmọ tá a bí ní September 1 abẹ́rẹ́ àwọ̀ máa ní ọgọ̀ dìdìrín ni ọ́ kí ni ń jẹ́ June 5 jẹ́ September 3 kí ni ń jẹ́ báyẹn wọ́n ń jẹ́ kó yé yín pé Georgian calendar òyìnbó ló ṣe ìyẹn kò sì lè mú pẹ́ kò lè mú látara kíní wọ̀nyí ẹlẹ́mìíràn ní Libra lòun Aries lòun Georgius kan lòun kíní kan èmi ò mọ̀ o mo fi Ọlọ́run búra mi ò mọ̀ ń pa ẹ̀ torí wípé abítèmi yẹ abimọ́ mi mo sì tún bá ń lé oríṣiríṣi àlejò ni mo ti gbà ní àwọn àgbà àṣegùn sankosanko àwọn náà mọ̀ pé ọkùnrin yìí kíní yìí àfihàn lóòótọ́ ni wò mí tó lóyìnbó tó ń gbé kí ó lè sọ pé ráwọ̀ ọ̀nà ló ń lò kọ́lọ̀ jẹ́ pé ibi ìṣẹ̀dá ayẹ̀pẹ̀ lọ́lọ́run ti yọ ọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá sọnù gbáà àwọn kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ gbídìlé rẹ̀ ṣe rí àwọn èèyàn tí ń bẹ nílé rẹ̀ kò lè sọ gbogbo ohun tá a bá sọ gbogbo àwọn èyí tẹ́rí tá à ń fọwọ́ kọ ìmọ̀lẹ̀ la fẹ́ kọ nígbà olúwe ṣe kọ̀ǹpútà mélòó la fẹ́ bá yín fọwọ́ kọ à ń torí àbá ti tẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n gbà ti rí i pé àwọn tá à ń kọ́ fún wọn ò mọ̀ọ́re torí ẹ̀ la fi stop ẹ̀ gbogbo èyí tá a ti kọ́ àti stop ẹ̀ á kàn máa bá yín repost ẹ̀ ni torí àwọn mo fi sọ yín pé ìwọ tó o bá ti ra ìwé ìtumọ̀ àlá tí mo gbé jáde bọ mẹ́sẹ̀jì jù bẹ́ẹ̀ lọ mi ò ní dẹ lóhùn bí tó máa wà nìyẹn Yorùbá ní ẹni tó bá ba yín ewúrẹ́ òun là á tà fún wọ́n máa ń dùn mí fẹ́ lómi wọ́n á pẹ́ wọ́n á ní òun ti wà pẹ̀lú yín tipẹ́ bàbá wà pẹ̀lú mi tipẹ́ mi wọ̀ lọ bẹ́nẹ́fìtì mi ṣé mi bẹ́nẹ́fìtì wọ́n ni aláyìí lágbára mo ní bàbá lágbára pé àáfàá rẹ tàbí kò pé pásítọ̀ rẹ kò ní wọ́n dọ̀ lóhùn ńlẹ́ nìkan mú kíní kankan wá ẹni bí sí Ọlọ́run lẹ́ ń yà mo ní pé pásítọ̀ yóò dépò kọ́ sọ bẹ́ẹ̀ fún oníṣẹ́bí sí Ọlọ́run ní jẹ́ yọ̀ọ̀dọ̀ lóhùn tàbí kọ́ lọ airport kọ́ sọ fún wọn pé wọ́n fẹ́ lọ wọ́n lọ ìlú èbó wọ́n fi kíní kan bẹ̀ wọ́n kó ní wọ́n máa gbé ọ lọ wọ́n sọ pé are you crazy gbogbo yín tẹ̀ ń wò mí ẹ̀ ní crazy olóríire ni ìwé ọ̀hún ni ìwé ta ẹlẹ́mìí ni ṣéwèé èèyàn tóbi bá mọ̀ ní rárá ọbẹ̀ tó bá dùn tí ó bá ju kólé ẹ báyìí lọ ó ṣàǹfààní ju ohun tó tóbi tí ò ní túmọ̀ lọ kò ju kólé ẹ báyìí lọ ó ti rí òun ni ó ti rí òun ni 10,000 naira ni àti ajẹ́ tí tówó yẹn fi wá pọ̀ bẹ́ẹ̀ ń wá aṣọ díẹ̀ fún un àwọn àṣírí kan bẹ tá a lè sọ nípa àwọn ìràwọ̀ tá a máa ń kọ fún yín gbogbo ẹ̀ lọ́ba ń bẹ àwọn ọ̀túnṣílẹ̀ lórí àwọn òṣòro kọ̀ọ̀kan tọ́pọ̀lọpọ̀ èèyàn ti fèsì látọjọ́ tó ti pẹ́ ọba núwèé yìí àwọn kan tiẹ̀ ń pè mí àwọn ràwé yín ní Ọjọ́ta àwọn ọmọ ní kéèsè mi ẹ lọ wo orúkọ tó wà ń di ẹ ara ohun tá a fi gbéwèé jáde nìyẹn gbogbo ohun tá à ń kọ làwọn kan ń kọ ni wọ́n lọ tẹ̀ síwèé ni wọ́n ń tà síta káàkiri
ṣùgbọ́n ọlọ́run wá mú wọn ọ̀pọ̀lọpọ̀ bí mo bá àwọn ọ̀rọ̀ kan dé tí mo ní kọ̀ǹtínú wọn ò rí ká tẹ̀síwájú mọ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ àbí ó dàrú gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń kọ́ tẹ máa ń bẹ́nẹ́fìtì àní kọ́ síta mọ́ inú ìwé ni wọ́n máa bá jáde lágbára ọlọ́run tó bá ti dẹ̀yìn àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ product tó ṣàǹfààní fáwọn èèyàn a máa ṣe jáde yanturu táwọn èèyàn máa lọ rà tí wọ́n máa jẹ́ àǹfààní fún kálukú ọlọ́run ò ní jẹ́ wà nínú ìdè o ọlọ́run ò ní jẹ́ wà nínú ìdè o ọlọ́run lọ́ba gbanigbani òun lọ́ba túnitúni tọ́lọ́run bá de nǹkan kò sẹ́ni tó lè tú tìmọ́ tọ́lọ́run bá tú nǹkan kò sẹ́ni tó lè dé ọlọ́run ò ní jẹ́ ẹrẹ́ni tí ó dè yín bí ṣòro bá ń bọ̀ wájú bá ń bọ̀ lẹ́yìn ọlọ́run ọba yóò máa ra gàbọ̀ gbogbo wa ta lẹni tí ń láàlá òun lẹni tọ́lọ́run ọ̀fẹ́ fìyà jẹ ọmọ kékeré ẹ̀yin yẹ́ ẹ máa pa àwọn ọmọ yín jọ kódà bọ́ jẹ́ ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń mature díẹ̀díẹ̀ ọ̀yá Deborah aláwọ̀ ló ń lábẹ́ àtijọ́ mẹ́ta ẹ má máa sọ pé ọmọ kékeré ni mọ́ ẹ máa pè wọ́n sọ̀rọ̀ fún yín ọmọ kékeré ni òun àwọn olówó ni ọ̀yá Júmi skul ya ọmọ yìí bá ń ké gbọ́ ọmọ yìí ti jí ní ń ké wọn ò ní làákàyè yàtọ̀ sí pé ọmọ lálàá àbí ọ̀la tọ́mọ bá wà ní kékeré ẹ máa fọwọ́ tẹ gbogbo ara ọmọ ṣe mọ̀ pé àwọn ọmọ èké ò lè má ṣeré pa ẹ máa fọwọ́ tẹ̀ wọ́n ní gbogbo ara báwọn ìyá wa ti ṣe nìyẹn ibòmíì mẹ́ wọ́n lè ti fẹsẹ̀ rọ́ tàbí kí wọ́n fẹsẹ̀ gbá mẹ́ ibi tó bá gbé tẹ̀bì kan tó bá ti ní yóò kò sì mọ̀ pé àárín yẹn bá mójútó tí ọba yọ gbẹgbàlé ìwòsàn lọ wọ́n bọ̀ tọ́jú ẹ̀ kí ni ìyá yìí ṣe àbí kí lọmọ yìí ṣe ọmọ yìí ń ké láti dájí wọ́n á pè kí ló dé Júmi mi rí kinní kan kí ló rí kí ni irú ìwọ yìí rí wọ́n fojú di torí pọ́jọ́mọdé ọmọ ọ̀dọ́ wa wà ńbẹ̀ òun lọ skul ni ọmọ yìí ní ìgbà tóun lọ sí skul ibi tóun dúró sí ti skul bọ́ọ̀sì àwọn ò ti wá gbé àwọn òun rí màálùú ó tóbi ó ń sáré bọ̀ gìjà màálùú yìí ṣe kọlù òun nìyẹn gbà òun ọ̀sárì ẹsẹ̀ òun kan mọ́ òun mi rẹ́sẹ̀ mi à ń pè kò sí nǹkan kan tí ó ṣe ọ́ it's just an imagination kò sí nǹkan kan tí ó ṣe ọ́ sẹ́ẹ̀sùn ẹ̀ ní dààmú a bá ní kọ́mọ ọ̀dọ̀ kó mu lọ skul nígbà àwọn dé bus stop ibi tí skul bọ̀sì tí wàá gbé wọn bí dáńfó táwọn yìí ti ń sáré bọ̀ nìyẹn àfi gbáà ó ṣe gbá ọmọ yìí nìyí ọmọ fẹ́ǹtì lọ́rọ́ gbọ́dán wọ́n gbé lọ sọ́sípítà ọpẹ́ àwọn dókítà wọ́n dó ìka wọ́n tọ́jú ẹ̀ ọmọ jí àmọ́ ń gbọ́ débi ẹsẹ̀ wọ́n jẹ́ kó yé wọn yìí pé ẹsẹ̀ yìí ó ti wà kọ̀ndẹ́mù wọn ó gé ẹsẹ̀ yìí ìgbà wọn gé ẹsẹ̀ ogun lè yí o Jesus ó kìíní kan anábì mọ́mọ́ ogun ọsọ lélẹ́yìí ogun àjẹ́ lélẹ́yìí wọ́n ti gbàgbé ohun tọ́mọ sọ fún wọn láàárọ̀ ọmọ ọ̀dọ̀ aláàánú mọ́mí ẹ gbàgbé àlá tọ́mọ yìí sọ fún wa tó lóun rí màálù ńlá ọkọ lòun tóun wá ń wá ẹsẹ̀ òun kankiri òun ò rí mọ́ ta ni ọ̀gbọ́n nínú ìyá àtọmọ ta ni kò gbọ́n nínú ìyá àtọmọ ẹ máa fura àbí ìyàwó tó sọ fọ́kọ ọkọ kì í dúró gbàdúrà lé ìyàwó ẹ̀ láládùá àwẹ̀ pọ̀ wọ́n fẹ́ jọ lọ ibìkan àtàwọn aráàbí iṣẹ́ wọn ìyàwó sọ fọ́kọ dádì wa ọkàn mi kò wù mí kẹ́ ẹ lọ sí ibi tẹ́ ẹ fẹ́ lọ yìí ẹnìyẹn náà sì síhun
Oh no, 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 rubbish. Ọ̀sán tó lè dín lọ kó wọn má lọ. Ẹ má lọ. Ṣé o máa díjí drive ni? Kí ṣé o máa ṣe kíní kan ni? I'm a civilized. I'm a education. I'm a dictionary. I am a biro. I am a ruler. Gbogbo èbó lọ́fọ̀. Ẹ mọ̀ gbogbo èbó. Wọ́n lọ. Wọ́n lọ. Kí ni ìyàwó rí lójú oorun tí ń sọ fọ́kọ rẹ̀? Kí ló rí? Ó lóun rí i pé ìgbà tẹ̀ ń lọ ìjì ń jà. Ìjì ń jà. Ìjì ń jà. Ẹ sì wà láàrin ìjì ọkọ ọ̀gbọ́n. Wọ́n ṣe lọ nìyẹn tí mọ́tò tọ́ǹbù dànù gbó. Gbogbo àwọn yòókù ọ̀pọ̀lọpọ̀ ló kú nínú wọn. Àwọn tó yí ojú bíi mẹ́ta lọ. Àwọn tó sì yí apá kan ayé apá kan ọ̀run wọn wà. Ọkọ rẹ̀ wà náà àwọn apá kan ayé apá kan ọ̀run. Ìyàwó ni mo wí àbí wí. Ẹ mọ̀ páwọ̀ ọ̀làjú. Ìyá aládùn àsìlà wa. Má máa sọ pé ẹnu ìyàwó rẹ̀ ń rùn mọ́ bọ̀dá. Lísì sí ìyàwó rẹ̀. Dádì wa mo fẹ́ bá yín sọ̀rọ̀ lísì kọ́ gbọ́n tó fẹ́ wí. Tí ìyàwó rẹ̀ bá ní dádì wa láìka aṣọ tẹ fẹ́ wọ èwo lẹ fẹ́ ń wọ̀ gbà. Gbọ́n tó sọ. Gbọ́n tó sọ. Ẹ sì máa dùn àwọn ìyàwó yín nú kí wọ́n jẹ́ni tí wọ́n máa fàdúrà ran ìrìn àjò yín lọ́wọ́. Dádì wa èyí náà máa fàdúrà ran àwọn ìyàwó yín lọ́wọ́. Ìgbà mi ń bẹ o. Ìgbà mi ń bẹ tó jẹ́ pé ẹni tó jẹ́ ọkọ ẹni tó jẹ́ ìyàwó kì í ráàyè. Ọkọ ni ó máa ṣàdúrà fún. Ìwọ ìyàwó bẹ́ẹ̀ má wàá rẹ ọkọ rẹ jẹ. Má ta ìwà rẹ ní gbàǹjo. Má ta ní gbàǹjo kí ọlá rẹ ó fi lè dalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà níyàwó ní máa lówó lọ́wọ́ dọ́kọlọ bọ́lọ́hún ṣe tó nìyẹn. Ọlọ́run yóò gbàdúrà yín o. Ẹ ra àánú gbà o. Ààyè wà fún ẹni tó bá fẹ́ mọ èrú ìṣẹ̀dá tóun jẹ́ àwakọ̀ Ọlọ́run ni. Pàdé mi ní WhatsApp. 2,000 naira ni mò ń bẹ èèyàn ẹyọ kan wò. Adé wò fún ẹ fínífíní inú ìwọ gán dùn. Bó o lè wá dọ̀ mí ń sọ fún ẹ̀yin náà mọ̀. Ìgbà tá a máa ń bá àwọn èèyàn wò lọ́fẹ̀ẹ́ lórí Facebook ó ti kọjá. Ẹ pé gbogbo nǹkan táwọn èèyàn bá ti gbá mú lórí media social media wọ́n ti kà á kún useless. Èmi gan wá useless mọ́. Mi useless ara mi mọ́. Ẹni tí ó bá ti rí mi èmi gan ò rí. Gbogbo ẹ̀yin olóore wa mọ̀ fún yín o. Àwẹ̀ lọ́wọ́ à ń ta lọ́fẹ́ tán yìí o. Gbogbo ohun tẹ́ fẹ́ lọ́lọ́run ó ṣe. Ẹ tẹ̀ sí rí wa wò ń bì kan náà Ọlọ́run yóò ṣàánú ẹ̀yin náà ẹ ra àánú gbà o. Gbogbo àkọlé kan kálukú kò ní já sófo o. Àpò ọ̀la yín ò ní gbẹ o. Ẹ ra àánú gbà kò sì jẹ́nu. Tó bá di ẹ̀yìn àwẹ̀ ẹ pàdé mi ní Ìbàdàn ní Dùgbẹ̀. Tẹ́ bá ti débi Fìjàbí electronics ẹ pe nọ́mbà mi àwọn ọmọ mú yín wọlé wá. Ẹni ń bọ̀ lẹ́tí lè rí ìwé ìtumọ̀ àláyé tó kún ẹ rí nìbàdàn. Ọ̀nà méjì ló wà ó wà ní Dùgbẹ̀ ó wà lókè Àdó ìwé yìí wà lóṣogbo ó wà lábẹ́kúta ó wà ní Kòròdú ní Báyékù ó wà ní Bàrígà lọ́dọ̀ mi gangan. Bákan náà ẹ sì bá ìwé yìí pàdé ní Lẹ́kì. Ìwé yìí wà lábíjan o ó wà ní Abíjan. Gbogbo àwọn ibi tó wà ní wọ́n sọ fún yín kò dín ní 10,000. Tó o bá ti ra ìwé yìí kọ lálàdò má pe nọ́mbà mi o n ò ní dán lóhùn pé àfáà rẹ àbí kò pe pásítọ̀ rẹ. Òróǹbọ̀ àwa yóò papọ̀ mọ́tọ́ lóhùn o ọlá ànábì ọ̀rọ̀ wo ní dàrú ọlá ànábì ìyàn ànábì. Ọ̀rọ̀ ayé máa lé ọ̀rọ̀ ayé máa lé kò máa yé wa o. Ọlábọ̀dé èmi alódé tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá ń. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn tátùjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó yìí lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú ibojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó
ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ ṣèbórí tí ó gbẹni ní gbáláwo orí kò ní ibì kan bẹ tí wọ́n ti fi ewé àti egbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ bókò sì jìnnà la onírèékò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú tí ń wá ojútùú síṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Àdìgún dákun gbà mí júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe ń fi tewétegbò dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣaláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan ń wojú Olódùmarè. bó ṣe jẹ́ ni wọ́n sọ fún yín gbogbo yín lẹ́ẹ̀rọ àánúgbà ọ̀rọ̀ ayé yín ò ní dàrú ẹ̀ ní sùn wọ́n wáyé gbogbo ọmọ fẹ́ yín ọlọ́run ọba yín fẹ́ gbogbo ọmọ kọ̀ yín ọlọ́run yóò bá yín kọ̀. Dr. Sheikh Lukman Anyadare akọ igun tí gbóyè ajá kakaka apáta pìrì oníṣègùn òbílẹ̀ déwé àtẹ̀gbò ń já fún bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tí fagbára ńlá Yorùbá ṣàyẹ̀wò òjìnlẹ̀. ayé tuntun ayé ọ̀làdùnmí ayé gbóná ayé ń yọrùkú akíkanjú onígbìyànjú nínú ọ̀ràn ènìyàn lẹni tí ráyé ṣe ní gbẹdẹmukẹ kò sí nínú ọmọ adarí hun tí ṣòro tiẹ̀ ò ní dé bá ẹni tí bá ń ta ara rẹ̀ lókù gbogbo ayé bá forí ìrókò tí ṣòro ayé bá forí ọrọ̀ àmàlẹ́ ọmọ ló ń gbèjà ẹni tó bá lè gbani lènìyàn ké sí adéyínká ọmọ sóníbárà ni mo fi wí pé kí yòmìyàn tó dégbò tí ó kẹ̀mẹ̀mẹ̀ káyà késólúgàmbé gbogbo ayé ó tó gbé ni mi láàyè ogun ayé tí ń sayé ọmọ ẹlòmíín dìdakúdà ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń hàn lọ́dà bá ọwọ́ akárìbọnú alákọ̀ọ́rí lọ́gùn pé sóun nìkan ni kíkárìbọnú òsì kan ṣòro ayé ọmọ ènìyàn àfi káyà béèrè lọ́wọ́ ọmọ ọgọ́rọ̀ ìṣòro tí kojú ọmọ ẹ̀dá púpọ̀ nínú rẹ̀ lè wọ àtẹnujá àìmọye ọmọ ènìyàn tí ń dáná mọ́kádàrá ara rẹ̀ lábẹ́nú nítorí pé omi ìwọ̀délẹ́dà wọn ń bínú sí nínú ohun gbogbo tí kò wá ń ṣe àfọwọ́fà sì máa fòsì tẹ̀dá ọmọ aládé ní fírú rẹ̀ sọ̀rọ̀ ìgbà mẹ́ta nígbà wà dáláyé Dr. Sheikh Lukman ọmọ Anyadare lọ́jọ́ kí n lóye àwọn nǹkan wọ̀nyí ọmọ ọ̀dọ̀ àgbà lọ́jọ́ mọ̀ wípé ọmọ èèyàn tó bá yan kádàrá àṣálẹ́ títí ẹ̀ ò ní yá lásìkò ọ̀sán ẹni tó bá yan tàárọ̀ ọjọ́ oore rẹ̀ ò ní pẹ́ kó tó bẹ̀rẹ̀ ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí sọ̀dá rẹ̀ fẹ́ iṣẹ́ tó yẹ ká ṣe èèwọ̀ tí ń ṣe lòdì síràwọ̀ ẹni gbogbo rẹ̀ lọ́tọ́ kámà bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀mọ̀ràn nínú oníṣègùn òbílẹ̀ tó mọyì inú ìgbín nínú kahun Dr. Lukú ọmọ Anyadare tó lójú inú tó lè fàtẹ́lẹ̀wọ́ ẹni béèrè ibi ìrìn àjò ẹ̀dá gbé ní kọ́kọ́rọ́ olúwa ní fún ọ ṣe kì í sọ̀rọ̀ àbámọ́dá gbogbo ẹni tó rebẹ̀ ló lérò yìí kí lóògùn ayé tó dojúkọ kí ni ìṣòro rẹ táyé fi ń dáná mọ́ àìsàn wo lọ́fẹ́ sọ́dọ̀ láìlera èèwọ̀ kan gbọ́dọ̀ wáyé Dr. Lukú ọmọ Anyadare nìka ẹ̀ wá lọ bí sáà ní bá ń sòjòjò bóbìnrin ọ̀bá róyún ní bàbá ọgbọ́n mojú ògún Dr. Lukú ló lè pa obì rẹ̀ nírè ọ̀pọ̀ àlálù ní kálukú ńlá tọ́yẹ ká lóye ìtumọ̀ rẹ̀ òwú aláǹtakùn tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀ mọ́ gbọ́ mi kọ̀ sàdédé ká máa kawó lójú oorun káwọn èèyàn sàdédé kórìíra ẹni àwọn àpẹẹrẹ burúkú tó léwu ni àìmọye
ọkọ̀ ọ̀run tàbáyọ ọ̀run ń dà láàmú bó bá déwájú Dr. Lukú ìmọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tàn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló ṣiṣẹ́ tó dàbí aláìṣe àìmọye omidan ní tilé ọkọ délé ọkọ olúwa ọ̀dá ọbẹ̀ ìwọ gbọ́dọ̀ dákẹ́ gbogbo ìdákulẹ̀ ìdákúrekú ẹ̀tọ́ ni kí gbogbo rẹ̀ wá sópin ẹnìkan bẹ tó lè ràn ọ́ lọ́wọ́ nílànà ìbílẹ̀ Yorùbá tó dángájíá Dr. Lukú lórúkọ rẹ̀ bàbá ọgbọ́n ojúlówó ọmọ Ìṣẹ́yìn ọmọ àyàndọ́rò òfin fásitì ọmọ ọdún àgbọn fọpẹlẹ dálẹ̀ abálájọ kíwé àtẹkù ń já wéréwéré bó o bá rẹ bẹ òòyìn lọ́hùn lógo ẹni bá lè béèrè ní rí gbà. dèmi mọ́ra kí n pa ọ́ lórúkọ àìsàn tí í já sórí kodò kọ́ ọmọ lẹ sọ̀rọ̀ kí n fi ọ̀sẹ̀ sí lórúkọ ìṣòro àti ìdààmú ẹni bá dákẹ́ títí ẹ̀họ́ bá kí kárí bọnú ọ̀tọ́ ṣòro èèyàn ọmọ tó bá sípá olè yẹn gbé mẹ́yà àmọ̀lé ọmọ inú ń gbèjà ọ̀yá gbéra ńlẹ̀ má fi wòsàn rẹ dọ́là ọ̀la lè pẹ́ jù ẹ̀mí ọmọ ènìyàn kì í pẹ́ bọ́ tètè lọ́kàn sí Dr. Sheik Lukman ọmọ àyàndáre bàbá ọgbọ́n oníwòsàn ìbílẹ̀ ọkùnrin ńlá gbogbo irúfẹ́ ogun ayé tó bá dojúkọ kíákíá kò ní pẹ́ tí gbogbo rẹ̀ ó dìrọ̀ ìwòsàn ìbílẹ̀ pọ́nbélé ni ìṣègùn tí wọn ò ní nǹkan èèwọ̀ nínú olú iléeṣẹ́ Dr. Sheik Lukman àyàndáre ń bẹ lákíọ́lá street number 29 Lady Lack road second room by the right Bàrígà nígboro Èkó tàbí káàkà sí wọn lópòópónà Onírèké apá kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn ọkọ̀ iléeṣẹ́ àtìsẹ́yìn ń bẹ lẹ́kùnlé bẹ́ẹ̀ bá ti délé alùbàtà nígboro Ìṣẹ́yìn ẹ̀lú àlọ́ wọn bábájá Dr. Lukman àyàndáre gan lẹ́yìn fẹ́ ké sí 08032983298 tàbí 08089038658 ó tún ní a fi kàn sí wọn lórí wàsáàpù wọn ìlera gbá lògùn ọ̀rọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. ẹ kú jókòó àdúrà yẹn gbà tó ẹ má gbàgbé pé ànábì sọ pé tá bá ti bọ́ sí òru mẹ́wàá ìgbẹ̀yìn òru tá a tún kádàrá yàn àdúrà tánábì ní ká máa ṣe ẹ má gbàgbé ẹ láti máa ṣe é. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. Ọlọ́run kó ṣàmójú kúrò níbi àìṣedéédéé wa kó sì foríjì wá. Ẹ má gbàgbé àdúrà yìí. Ẹ tí ẹ rí pàápàá jùlọ lónìí yìí. Ó bẹ̀rẹ̀ láti 20 lọ. Ẹ jẹ́ ká máa ṣàdúrà yìí. Oníláwẹ̀ di 26. Ní ìlú di 26 Ọlọ́run má jẹ́ agbára lásán Ọlọ́run kó gbàdúrà wa ara àánú gbà ó tó fẹ́ mi Bàrígà ni mò ń gbé Bàrígà níléwo Akínọlá street number 29 yàrá kejìlá pọ̀ ọ̀tún ẹ̀yin náà lẹ gbalé fún mi níbẹ̀ ibẹ̀ ni mò ń gbé ṣé ń gbọ́ dáadáa báyìí tó bá ń bọ̀ wá látòṣòdì wọ mọ́tò Bàrígà straight oníwàá bọ́lẹ̀ ní Akínọlá oníwàá bọ́lẹ̀ ní Temple bus stop tó bá ti tẹ bọ́lẹ̀ ní Temple bus stop tàbí kó ní wọ́n já ẹ bọ́lẹ̀ ní epo Ohando tó bá ti bọ́lẹ̀ nílé epo Ohando kò gbé ọ̀kadà wà ní Akínọlá nọ́mbà 29 Akínọlá nọ́mbà 29 yàrá kejìlá pa ọ̀tún bẹ̀lọ̀dọ̀ mi tó bá dẹ̀ jẹ́ pé òyìnbó lọ bá wọlé last bus stop tó bá já ẹ gbé ọ̀kadà kó níwọ̀n lọ Akínọlá nọ́mbà 29 tó bá yẹ pé pangroof ló ti bọ́lẹ̀
ó rí mọ́tò kéékèèké tí wọ́n ń pè ní kórópè yẹn kọ́ wọ̀ ọ́ ọba ti wọ̀ ọ́ wà ní wọ́n lọ sí Ladylak wọ́n bá ti já ní Ladylak kò gbé ọ̀kadà tó bá ti gbé ọ̀kadà kò ní wọ́n lọ sí Akínọlá down Akínọlá down yìí torí pé láti ẹsẹ̀ bíi Ladylak yìí ibẹ̀ ni Akínọlá ti bẹ̀rẹ̀ so Ọlọ́run yóò gbàdúrà yín o ẹ ra àánú gbà o ojú ò ní tì yín o aláyàn Àlùkùránì ẹlòmíì ń bẹ kò lè wá kò lè jáde paago mi wọ́n dán lóhùn ìlú yòówù tó wà bá ti lè sanwó transport mi máa wá bẹ́ẹ̀ ẹ ra àánú gbà o àdúrà yẹn ó gbà o ẹ dákun mo ti lọ ibì kan ẹ jọ̀ọ́ ọmọ mẹ́ẹ̀tù abẹ́rẹ́ àwòwò lọ́wọ́ má béèrè irú bẹ́ẹ̀ lọ́wọ́ mi ní dẹ lóhùn o torí pé òyìnbó ló dá sílẹ̀ òyìnbó ló kọ̀ yẹn o ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ ti kó mọ́pọ̀lọpọ̀ èèyàn kì í mú tọrọ o wọ́nranwọ̀nran ní mú o wọ́nranwọ̀nran ní mú o lọ́wọ́ yọ gbàdúrà wa o ara àánú gbà o. ìlú ìtumọ̀ aláìní. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé là ń forí wí. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta.